Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín o. Ẹ̀yin ìyá mi, bàbá mi, níbikíbi tí ẹ bá ti láǹfààní àti máa gbọ́ wa pé ẹ káalẹ́, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di o. Bákan náà ojú tẹ́ sì fi ń rí wa náà kò ní fọ́, àwa la ó máa wá, ẹ̀yin náà la ó máa bá o. No wonder abájọ tó fi jẹ́ wípé àwọn ará bí yìí ò fẹ́ filẹ̀ Yorùbá lẹ̀, pàápàá jùlọ ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣé ẹ mọ̀ pé tí wọ́n bá sọ pé Ọlọ́run bùkún orílẹ̀-èdè pẹ̀lú ohun àlùmọ́nì, Yorùbá jẹ́ kan. Lára gbogbo àwọn ẹ̀yà, nínú gbogbo àwọn ẹ̀yà, Yorùbá ṣì ní orílẹ̀-èdè tí Ọlọ́run bùkún jù, tó dẹ̀ jẹ́ wípé kò sẹ́lẹ̀mí ẹ̀ ní gbogbo ilẹ̀ Áfíríkà. N tó fi lè mú kí àwọn Bìrìtìkó gan, àwọn òyìnbó gan kọ́ máa wá sí ilẹ̀ Yorùbá láti wá kó ohun àlùmọ́nì. Ṣé rí pé Ọlọ́run bùkún wa? Ǹjẹ́ ẹ tún ti rí latest update? Fáǹfààní ìwọ tí Yorùbá mọ̀, ṣé ẹ mọ̀ pé òkúta iyebíye, bẹ́ẹ̀ ni ìyẹn diamond, kódà ó ti ń ba òkúta iyebíye ni o, ó ti ń ba débi pé ó ti wá pọ̀ sí ìlú Ìgbẹ̀tì, ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Kẹ́ ẹ lè mọ̀ pé Ọlọ́run ní ti kíkẹ́, Ọlọ́run kẹ́ Yorùbá. Ní ti gígẹ̀, Ọlọ́run fi gbogbo nǹkan tẹ́ Yorùbá lọ́rùn. Ṣé ìyẹn nìkan ni? A lot of mineral resources tó ń bẹ nílẹ̀ Yorùbá tó jẹ́ wípé wọn ò tún ti discover, ó sì ń bẹ. Kẹ́ ẹ lè mọ̀ pé tí a bá ń sọ̀rọ̀ pé Yorùbá, Ọlọ́run kẹ́ wa, gbogbo nǹkan ló fi kẹ́ wa. Tómítómí, kódà kò fi jẹ wá níyà. Ṣé ẹ ti rí wípé kásífẹ̀ lè sọ pé àwa gan-an, ara wa gan-an níjọba ti ń rówó jù, nítorí a lot of resources ti ń bẹ nílẹ̀ Yorùbá pàápàá jùlọ. Bẹ́ẹ̀ ni, torí ilẹ̀ Yorùbá ṣé wá rí òkúta iyebíye yìí, tèmi tí mo fi pè ní diamond ni pé ó ṣe iyebíye gan, owó ló ń bẹ lórí ẹ̀, owó ló ń bẹ ní orí ẹ̀. Ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ ìlú Ìgbẹ̀tì ní Ọ̀yọ́ ṣe ló dàbí ẹni tó wà nídìí òro tí ò lè rórò jẹ. Bẹ́ẹ̀ ni, torí bó ṣe jẹ́ pé òkúta yìí pọ̀ bíbà ní Ìgbẹ̀tì Ọ̀yọ́, ṣé ẹ mọ̀ pé kò ṣe wúlò fún wọn? Àbí ṣé ẹ mọ̀ wípé wọn ò tí ì rí convert sí tó máa fi wúlò fún wọn? Tàbá dẹ̀ ń sọ̀rọ̀ òkúta yìí, ó wúlò, ó ṣe fi ṣe ọ̀dà, ìyẹn ọ̀dà terrazzo, ó ṣe fi ṣe ọ̀dà tó dẹ̀ jẹ́ wípé ó máa ṣàǹfààní. Ṣé rí òkúta yìí, ó lè fi ṣe ọ̀dà, ó lè fi ṣe nǹkan tó lè fi pò, ó lè fi ṣe ike, débi pé ó fẹ́ kunlé gan, ọ̀dà yìí terrazzo òkúta yìí ó lè ṣe. Kẹ́ ẹ lè mọ̀ pé Ọlọ́run bùkún wa Yorùbá, wàláhì Ọlọ́run bùkún wa, ó fi gbogbo nǹkan ó fi tẹ́ wa lọ́rùn, ó fi gbogbo nǹkan ó fi jíǹkì wa. Ṣé ẹ wá rí ìdí tó fi jẹ́ pé àwọn òyìnbó gan pàápàá níṣe ló máa ń yàmùrà sílẹ̀ Yorùbá pàápàá jùlọ? Ẹ lọ rí wo ìgbà tó fẹ́ bẹ̀rẹ̀ òwò ẹrú, ṣé ẹ mọ̀ pé ilẹ̀ Yorùbá ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀? Láti fi lè jẹ́ kó yé yín pé wọ́n yàmùrà sílẹ̀ Yorùbá, wọ́n ti mọ nǹkan àlùmọ́nì tí Yorùbá ní. Gbogbo ọmọ Yorùbá ẹ má jà sùn, kẹ́ ẹ lè mọ̀ pé Ọlọ́run bùkún wa. Gbogbo ọmọ Yorùbá, bàbá Tinubu tún ti ṣe bẹ́bẹ́ o. Bàbá Tinubu tún ti ṣe bẹ́bẹ́ débi wípé wọ́n ti fi owó kún o, wọ́n ti fi àsìkò iye ọdún tí wọ́n máa fẹ̀yìntì nínú àwọn doctors, tí àwọn doctors máa fẹ̀yìntì. Bàbá Tinubu ti fi kọ́dún wọn o. Kódà ó ti jẹ́ kó yé wọn wípé ẹ̀yin ẹ máa ṣiṣẹ́ dáadáa. Ó wá fi kún láti 60 ọdún, ìyẹn láti 60 ọdún títí di 65 years kó tó lè retire ní ẹnu iṣẹ́ dókítà. Bẹ́ẹ̀ ni, kó tó lè retire ní anything health, ó máa tó 65 years of age
kó tó fẹ̀yìntì wọ́n ní ẹ wá ṣiṣẹ́ darúgbó ni bàbá Tinubu ń bínú o bẹ́ẹ̀ ni now àwọn agbófinró gan ti ṣòfin tiwọn àbí wọ́n ṣòfin tiwọn ni wọ́n ti jẹ́ kó yé wa wípé sórí tó o bá fẹ́ mú any news wọ orí social media rí wípé wọ́n jẹ̀ ní o bí bẹ́ẹ̀ kọ́ o ti commit offence nìyẹn o bí o bá mú news tí ó jẹ̀ ní ìwọ orí ilẹ̀ náà o ti commit offence. Yes, you have committed terrorism and felony. Ẹ wo gbogbo Yorùbá ní ṣàlàfẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún ẹ jẹ́ ká jí ẹ̀jẹ̀ agbára wa káwọn ará bí òtòkò gbogbo wọn àlùmọ́nì tí Yorùbá ní pátápátá kó tó sọ ọ́ di tiwọn ṣé kékeré lẹ fi wò bóyá àwọn Fúlàní wọlé wa ni wọ́n wo oko wa ni nítorí wọ́n ti rí i pé Yorùbá ní wúrà àti fàdákà wọ́n rí i pé ohun àlùmọ́nì ń gbé lórí ilẹ̀ wa pàápàá jù lórílẹ̀ Yorùbá nation yìí ìdí nìyí tó fi jẹ́ pé wọ́n wá fi ń takú pé sẹ́ẹ̀ àwọn gbọ́dọ̀ gbalẹ̀ Yorùbá nítorí wípé wọ́n ti wo ìṣàsùn pé Yorùbá ní nǹkan ara àsìkò tá a fi gbọ́dọ̀ takú sí wọn lọ́rùn rẹ̀ tá ò ní gbọ́dọ̀ gbà fún wọn tó fi jẹ́ pé a gbọ́dọ̀ takú sí wọn lọ́rùn a gbọ́dọ̀ gba òmìnira fún ilẹ̀ wa a gbọ́dọ̀ gba ilẹ̀ wa là lọ́wọ́ oko ẹrú Fúlàní ẹ wo gbogbo ọmọ Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún ẹ bá wa bó oko lọ fà ẹ jẹ́ kó yé àwọn èèyàn pé Yorùbá nation ní kọ́nà ọ̀run àbáyọ ẹ jẹ́ ká tẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹ jẹ́ gbọ́ nǹkan tí àwọn ènìyàn sọ bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún Yorùbá nation is the way no going back Yorùbá nation ló lè ṣe òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o bẹ́ẹ̀ ni ìkànjẹ́kọ̀ owó ni owó iyebíye ló ń ṣòfò yìí o àwọn ìjọba Nàìjíríà wọn ò tí ì dá nǹkan kan mọ̀ kí wọ́n kówó jẹ nìkan ni wọ́n mọ̀ Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún Yorùbá nation ló lè ṣe òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ bá wa tẹ̀ ẹ́ sójú ẹ̀ ẹ jẹ́ ìyá àwọn èèyàn lọ́tún ló sì pé Yorùbá nation òun nìkan ni ọ̀nà àbáyọ la fi ń jẹ́ kó yé yín pé ẹ like ẹ subscribe ẹ tẹ̀ ẹ́ sójú ẹ̀ ẹ bo kó lọ fà ẹ jẹ́ ìyá àwọn èèyàn pé Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ la fi ń sọ pé a ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣù àtẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀nà ògbẹ́ni tó bá láwọn ní dé òun máa láwọn ní dé bá God bless Yorùbá nation ó dàbọ̀.